ayò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò. káàtó ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà abẹ́lẹ̀ àlejò la wà yìí àlejò sì ti wà nínú yàrá agbára yìí pẹ̀lú mi ẹ̀rọ pé lábala la máa ń ṣe gbogbo ọjọ́ mẹ́jọ tó àlejò mi ọ̀ká pàtàkì lára wa àkàndá ni kò fún ọ sí fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwa àkàndá ẹ jẹ́ máa gbé wọn wọlé tọ̀ màmá wa akínpẹ́ káàbọ̀ sórí ètò Ara Yín Ni Wá ìkànnì alálùbáríkà yìí Kaftan TV tí ń ṣàfojúsùn ayé tó rẹwà níbẹ̀ la wà ẹ bá mi kí gbogbo ẹ̀yin àwọn tí ń bọ̀ wá tán ti wò wá pé ẹ bá mi kí wọn. mo kí gbogbo aráalé o ẹ kú àlejò wa o. tọ àwọn aráalé ń jẹ yín tọ ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n gbọ́ wá tí ń sanwó wá. orúkọ mi ni Tóyìn Karim. tọ màmá wa Tóyìn Karim àwọn là ń gbà ní àlejò lórí ètò Ara Yín Ni Wá ní Kaftan TV Yorùbá tí ń ṣàfojúsùn ayé tí ó rẹwà tọ lẹ́ẹ̀kan sí màmá mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò tọ láì sí àní-àní ọ̀kan pàtàkì lára àwa àkàndá tó ń lẹ jẹ́ tó màmá ẹ bá mi sọ fáwọn aráalé níbo ló wọ́ sí o ṣé àkàndá ti yín ṣé apá ni àbí ẹsẹ̀ àbí bó ló ṣe jẹ́ fẹ́ kẹ́ fẹnu yín ẹ bá mi sọ fáwọn aráalé. àkàndá tèmi ni pé ibi ẹsẹ̀ ni o. ibi ẹsẹ̀ ìpèníjà ẹsẹ̀ lẹ ní gẹ́gẹ́ bí ìpèníjà ẹsẹ̀ ọ̀kan lára àwọn ẹsẹ̀ ni àbí bò ni. ẹyọkan lára àwọn ẹsẹ̀ màmá tí bá ní ká bí dáadáa màmá wa Tóyìn Karim bó ni ìpèníjà ẹsẹ̀ bó ló ṣe jẹ́ ṣé àbínibí ni ṣé wọ́n bí yín mọ́ ni àbí bó ló ṣe jẹ́ àbí ọ̀sán gan ló dédé ṣẹlẹ̀. wọn ò bí mi mọ́ o. wọn ò bí yín bẹ́ẹ̀ bó ló ṣe ṣẹlẹ̀. ọ̀sán gangan náà ló ṣẹlẹ̀. bó ló ṣe jẹ́ ẹ ṣubú ni àbí báwo àbí bó ló ṣe afẹ́kẹ́ wọn ara lé kan tiẹ̀ gbọ́ díẹ̀. rárá mi ò ṣubú kìdẹ ń ṣabẹ́rẹ́ ó kúkú wá yí Ọlọ́run. ó yí Ọlọ́run. kákó pé ní àmúwá Ọlọ́run. a kàn rí bẹ́ẹ̀ ni ibi títọ́jú gbede náà lélẹ́yìí ọwọ́ Ọlọ́run ló gbede bí. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọwọ́ Ọlọ́run ló gbede bẹ́ẹ̀. mo fẹ́ bí ìbéèrè kan màmá kó tó di pé ẹ̀yin di àkàndá ó ti tó ọmọ ọdún mélòó lẹ wà nígbà tẹ torí bí eléyìí. mo tó ọmọ ọdún méje. ẹ ti pé ọmọ ọdún méje. bẹ́ẹ̀ni kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nígbà náà. bẹ́ẹ̀ni tó àdúpẹ́ ǹjẹ́ ẹ ní àǹfààní láti kàwé láti lọ ilé ìwé. ó wù mí mú láǹfààní láti kàwé àmọ́ ìkan tó fà á ni pé ìyá mi tó lọ ṣaláìsí sásìkò gbà tí ìwé yẹn tó yẹ kí n tẹ̀síwájú ni mi wá lè fi tẹ̀síwájú mọ́ ni mo fi dúró ń bẹ̀. ìyẹn ni pé ẹ ti wà léèwé. mo wà léèwé gbà. pé ìyá yín ṣaláìsí. bẹ́ẹ̀ni. lẹ́yìn ìgbà tí wọ́n di aláìsí òun ni ó já yín tàn máa tẹ̀ fi lè tẹ̀síwájú. bẹ́ẹ̀ni o. abala ìpele ìwé mélòó lẹ ti kà nígbà náà. mo ka ìpele ìwé 6. ẹ ti dé primary 6. àkótó di pé màmá ṣaláìsí. tọ ẹni bá ka primary 6 láyé ìgbà náà ó kàwé ó gbìyànjú tọ ẹ̀yin màmá wa Tóyìn Karim lẹ́yìn ìgbà tó tí ìyá ti wá ṣaláìsí tẹ̀ ní àǹfààní àti lọ léèwé mọ́ tó kí lẹ wá ń ṣe láti gbà náà. mo ń ṣe iṣẹ́ ọwọ́ náà ni. ẹ ń ṣiṣẹ́ ọwọ́ lẹ fi ń. mo fi ń mọ́nìjì ara mi. tẹ fi ń àti jẹ àti mo tẹ fi ń gbọ́ bùkátà iṣẹ́ ọwọ́ tọ kí n tiẹ̀ tó béèrè iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe tábà wò yín lára báyà rí i pé ẹ máa ti dàgbà díẹ̀ ń ṣàròbó mọ́ o tọ iṣẹ́ ọwọ́ tẹ̀ ń ṣe irú iṣẹ́ wo gan-an ni. nígbà tí gbogbo ẹ̀ fẹ́ dàbí bákan. tó fẹ́ rí bákan. mo wò ó pé wọ Ọlọ́run kí ni kí n ṣe. mo fọ̀rọ̀ mi lọ ń ta. mo ní bó jẹ́ aṣọ fífọ̀ màá fọ̀ ọ́ o. ká má fojú àkàndá wò mí o. mo ní mò ń ṣiṣẹ́ o. mo ló dáa ju kí n máa ṣèranù kiri. irú wa báyìí bá ṣe wà á mọ decent ni à ń ṣèranù. o ò lè bá àkàndá níbi ìdọ̀tí o ò dẹ̀ lè bá ń bí rádaràda. mo ní bó jẹ́ aṣọ fífọ̀ màá fọ̀ o. mo dẹ̀ ń fọ̀ mo fi ń tọ́jú ara mi fi ń tọ́jú ọmọ mi. Mami ẹ̀yin àlejò wa ẹni iṣẹ́ tẹ́ ẹ wá ń ṣe nígbà náà ni pé ẹ ń ṣe àgbàfọ̀ aṣọ pẹ̀lú ipò tẹ́ ẹ wà yín náà ẹ ń ṣe àgbàfọ̀ aṣọ láti jẹ láti lè mu. ẹ̀yin ará ilé mo rò pé ẹ̀ ń gbọ́ wa dáadáa ẹ sì ń wò wá dáadáa ẹ gbọ́ àkàndá kan rèé o wọ́n ní nígbà wọ́n rí pé gbogbo ẹ̀ tó dàbẹ̀ kó fẹ́ yí dáńdé tí ò sí nǹkan kan wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ àgbàfọ̀ aṣọ kánà máa gbaṣọ fọ̀ lọ́dọ̀ àwọn tó yẹ pé wọ́n fẹ́ fọṣọ kásà lè jẹ kásà lè mu
ẹ ṣeun ńgbà náà dàbẹ̀ pé iṣẹ́ àgbàfọ̀ aṣọ lẹ̀ ń ṣe ṣùgbọ́n kó tó di pé lẹ́yìn ìgbà tí gbogbo ẹ̀ tó tún wá dàbẹ̀ pé Ọlọ́run tún wá ṣe iṣẹ́ wo lẹ wá ń ṣe ń sìn. mo ń lọ ẹ̀rọ ọlọ́ta. mo ní ẹ̀rọ ọlọ́ta. ẹ̀rọ ọlọ́ta báyìí. bẹ́ẹ̀ ni. tí tẹ fi ń powó. bẹ́ẹ̀ ni. ẹ ń lọ ata. bẹ́ẹ̀ ni. wọ́n ti gbé ata wá ẹ ní ẹ̀rọ tẹ fi ń lọ ata. bẹ́ẹ̀ ni. báwo lẹ ṣe wá ń ṣe torí ìpèníjà ẹsẹ̀ tẹ ẹ ní tani wá bá yín àtòrí ẹni ó ṣe iṣẹ́ ẹ̀rọ ata lílọ̀ ọmọ ìgbúdọ̀ dẹni tó yẹ pé ó dúró dáadáa tó dángájíà ọgbọ́n ò lẹ wá ń dá sí. ọgbọ́n tí mò ń dá sí ni tí n bá ti dúró màá fi ọwọ́ òsì mi lé ẹ̀rọ yẹn. ẹ di ẹ̀rọ màá fi ọwọ́ kan di ẹ̀rọ yẹn mú bí eléyìí màá fi ọwọ́ ọ̀tún mi màá fi rólò màá fi fà á á dẹ̀ start lọ́wọ́ kan náà màá dẹ̀ lọ ata ẹni tó fẹ́ lọ ata yẹn bẹ́ẹ̀ ni sínú ẹ̀rọ màá dẹ̀ lọ ata yẹn màá dẹ̀ gbowó mi. adúpẹ́ lọ́wọ́ náà abẹ́rẹ́ nǹkan ẹ̀yà ara lé ṣe rí ẹyin tí àkàndá tẹ́jọ́ obìnrin tẹ́ ní ẹ̀fẹ́ ṣiṣẹ́ ẹgbọ́n àkàndá kan lè wọ́n ní ẹ̀rọ ata ẹ̀rọ tán fi ń lọ́ta iṣẹ́ ẹ̀rọ ata lílọ̀ kò náà ń ṣe Ọlọ́run sì ń gbà fún wọn wọ́n sì ń jẹ wọ́n sì ń yàtọ̀ sí iṣẹ́ ẹ̀ka lọ́ta iṣẹ́ wo lẹ tún wá ń ṣe ń sìn. mo tún ní fíríjì mo fi ń ta pure water àti coke. ẹ tún ní amóhuntutù ẹ̀rọ amóhuntutù bẹ́ẹ̀ni ẹ tún fìyẹn náà ẹ tún ń ta àwọn ọtí ẹlẹ́rìndòdò tó mi kọ́ mọ̀ sáà dilẹ̀ kásá lè máa jẹ ká lè máa mú i tó àdúpẹ́ lọ́wọ́ náà ẹ ṣe ṣe tó. Máàmí inú ọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ẹ sọ̀rọ̀ kan pé iṣẹ́ tẹ̀ ń ṣe pápá ńgbà tẹ̀ ń ṣiṣẹ́ àgbàfọ̀ bóun lẹ fi ń tọ́jú ara yín tẹ̀ fi ń tọ́jú ọmọ. nítorí wọ́n wá sọ́kàn mi ni pé àwọn àkàndá obìnrin tó ń jẹ́ obìnrin àkàndá ẹlẹgbẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ ní wọn ló máa ń ní ìpèníjà ọkọ àti lọ́kọ ẹ má bínú o ẹ sọ̀rọ̀ ọmọ ẹ sọ̀rọ̀ ọkọ bó ló ṣe jẹ́ ṣe bẹ́ẹ̀ ti lọ́kọ kẹ́tọ́ ni pé ẹ bímọ àbí báwo la yẹ mo fẹ́ kẹ́ ṣàlàyé ibẹ̀ kó yí àwọn ará ilé. mi ò lọ́kọ àmọ́ mo bímọ. ẹ̀yin ará ilé ayé ibẹ̀ àárín ibẹ̀ yẹn ò fẹ́ yé mi o ẹ lọ́kọ ṣùgbọ́n ẹ bímọ ṣé ó ṣeé ṣe kóbìnrin máa lọ́kọ kó sì bímọ ni bó ló ṣe jẹ́ mo fẹ́ kẹ́ bá àtàwọn ẹ̀sìn. lóòótọ́ èmi àti bàbá ọmọ mi lóòótọ́ a pàdé. ẹ pàdé. bẹ́ẹ̀ ni ẹ sì fẹ́ra yín. a sì fẹ́ra wa. nígbà tó yá oyún wọ̀ ọ́ mo lóyún fún ó fi mi sílẹ̀ pẹ̀lú oyún yẹn. nígbà tẹ lóyún fún ọkọ tẹ fẹ́ ó wá já yín jùlẹ̀ pẹ̀lú oyún nígbà tẹ ti bẹ́ẹ̀ ni ìjà ló ṣẹlẹ̀ ní àbí kí ló fà á. láti bẹ̀rẹ̀ wá àjọ wa papọ̀ ó wà oníyàwó tiẹ̀ sílé kálukú àgbà láyé ara ẹ̀. ẹ kàn pàdé ni bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ sì wá di ọ̀rọ̀ olóyún. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà náà sọ pé òun fẹ́ fẹ́ yín ni. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìfẹ́ ti wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni I love you torí tọrùn nǹkan bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn abarapá ọkùnrin tán máa ń ṣe fún àkàndá obìnrin. bẹ́ẹ̀ ni sà. nígbà tó wá di pé ọ̀rọ̀ oyún dé tán wọ́n wá fi já yín jù lẹ̀. ó já mi jù lẹ̀. wọ́n já yín dáàbò kátà yín nù. bẹ́ẹ̀ ni títí ẹ wá bímọ. títí mo fi bímọ. tẹ́ fi ń tọ́mọ bóòlù sí ajẹ́. títí tí mo fi bímọ tí mo ṣe gbogbo ẹ̀. tọ́lọ́ ṣe ìyanu tí mo bí mọ yẹn láyọ̀ àtàláfíà. ó ṣáà wá àgbà tán lọ pé mo bímọ inú ẹ̀ dùn. a fẹ́ ṣe ìkómọ ó mú mi lọ lé àwọn fámìlì ẹ̀ a ṣe ìkómọ tán ń bẹ̀ mo padà síbi lébi tí mo rẹ́ǹtì bí mo ṣe ń ba yídì sí nìyẹn. $1 lásán kò fún oye oúnjẹ tọmọ yẹn jẹ láti bébì títí ọmọ yẹn fi wọ secondary school báyìí kò bá mi mọ̀ mo ṣe ń ba yídì sí nìyẹn. ṣé ẹ rí kọ́lọ́n kó ṣàánú àwọn àkàndá pápá àwọn àkàndá obìnrin mo máa ń sọ lórí ètò nígbà gbogbo abẹ́rẹ́ nǹkan tó rèé o tọ́ba dàbẹ́ ni pé ńgbà míì ta bá ń sọ dàbẹ́ ni pé bóyá èèyàn ń parọ́ ṣùgbọ́n ẹ ti gbọ́ báyìí lẹ́nu ẹni tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí gangan tó já kàndá kọkùnrin kó kí obìnrin mọ́lẹ̀ pé àmọ́ fẹ́ mo nífẹ̀ẹ́ rẹ o mo ti bá o fún ọmọbìnrin o fún tó já kàndá o fún lóyún tán lẹ́yìn ìgbà tó lóyún ó bímọ ó wá mú lọ ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí pé ìyàwó mi o ó ti bímọ fún mi o nǹkan kan o láti ìgbà náà o sì wá já jùlẹ̀ ó dáadáa bùkátà bí ó ti jẹ bí ó ti mu kò wá padà kàn ọ́ bí ọmọ tó bí fún ọ bí ó ti jẹ bí ó ti mu bí ó ti lọ léèwé kò padà kàn ọ́ ọmọ tẹ bí sinẹ bá ní ká máa kà é ní èjì ẹ̀ta yóò ti tó ọmọ ọdún mélòó. ọmọ mi pé oṣù tó ń bọ̀ ló mọ̀ pé ọmọ 17 years. ọmọ ọdún 17 bàbá sì wà láyé ó wà láàyè kò kú o kò sì dá sí i nítorí pé ìyá ajá kàn dá ẹ máa dé ẹ̀yin ara lé tẹ̀ ń gbọ́ wa tẹ̀ sí ń wò wá ṣe rí tó bá yá wọn sọ pé kíní kan ṣe kíní kan kíní kan ṣe kíní kan àkàndá kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo àkàndá burú àkàndá máa ń jà àkàndá máa ń àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ sákàndá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ńgbà míì ọ̀rọ̀ á máa dàbí pé wọ́n ní ẹni tó ruké wọ́n ní ẹrù ẹ̀ máa wọ̀ ó ní ó
òkè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀ àti sàlẹ̀ ló ti wọ́ wà nígbà tí wọ́n àkàndá nígbà tí wọ́n abarapá ẹnu mi àbí nígbà tí wọ́n abarapá tí ò sí nǹkan kan tó ṣe lọ́kùnrin tó rí obìnrin àkàndá tó kì í mọ́lẹ̀ tó ló fẹ́ fẹ́ tó sì fún lóyún ó donate oyún fún tán wá dá bùkátà ẹ̀ ó wá bímọ látọdún kìíní títí dé ọdún 17 years ọmọ ti wá padà dé secondary school báyìí tí wọ́n secondary school ò dá sí àtijọ́ àtimú àtọwọ́ àtìyá òfin hàn lẹ̀ tọ́ adákẹ́dẹ́jọ́ lọ́lọ́run àwa ò ní í ṣépè a sì ní àníṣọ kankan ẹni wa ò ní gbófo ẹni tẹ́ bá ń ṣe àkàndá bẹ́ẹ̀ pápá kan àkàndá obìnrin tọ́ ó kù yóò kọ́ lọ́run tọ́ màmá adúpẹ́pẹ́ ọlọ́run bá yín gbọ́ bùkátà láti ìgbà náà lọ́run wá ẹ ṣeun tọ́ táwa ní kí n bí yín lórí ètò yìí bá ti máa ń bí nínú àwọn ìpèníjà wo làwọn obìnrin àkàndá tẹ́ rò pé ó máa ń dojúkọ wọ́n jùlọ tẹ́yìn náà tẹ́ ń rí pé a ti ní díẹ̀ lára ìrírí yàtọ̀ sí pé bóyá ẹni tó tẹ́ bí máa kó jà jùlẹ̀ àwọn ìrírí wo làkàndá àbí ìpèníjà wo lẹ́rí pé àwọn àkàndá obìnrin tó máa ń ní láàrin àwùjọ wa gan ìfẹ́kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí díẹ̀. ìkà tí mo rí bẹ́ẹ̀ ni pé tí àwọn ọkùnrin tí ò bá kì í ṣàkàndá tá bá mú àwa tá já abarapá tá bá mú àwa àkàndá tójóbìnrin lọ sílé bí wọ́n fẹ́ wa wọ́n máa béèrè lọ́wọ́ wọn pé ṣé ní gbogbo obìnrin tó wà lórílẹ̀‐èdè ẹni tó wà lẹ́sẹ̀ òun gangan ló wá wù ẹ́ pé kí ló dé tó bá wá dẹ̀ jẹ́ ọkùnrin gidi tó bá jọ́ púpọ̀ ọkùnrin gidi tẹ̀mí mímọ́ Ọlọ́run gbénú ẹ̀ tó bá mọ̀ pé òun nídìí ẹ̀ láti fẹ́ lò tá nìkan tó wù ú nìyẹn a ní ká fi hùn sílẹ̀ a ló tẹ̀ ọ́ lọ́rùn. táwọn àkàndá obìnrin máa ń rí nìyẹn bẹ́ẹ̀ ni bí àwọn abarapánu ọkùnrin tí ò sí nǹkan tó ṣe lọ́kùnrin bẹ́ẹ̀ ni tó bá mú àwọn àkàndá obìnrin bẹ́ẹ̀ lọ ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí bóyá bàbá ìyá àwọn ẹbí wa kọ́ pé òríyàn fẹ́ wá di ẹni tí ò lápá tí ò lẹ́sẹ̀ tàbí tí ojú tó ní ìpèníjà ojú ló wá láàrin gbogbo obìnrin ló wá mú wá wọ́n wá kọ́ pé wọn ò wá. ẹ máa dé ẹ̀yìn ara lé ẹ̀yìn àkọ́kọ́. àbí tí ọkùnrin wà tí ò ní kan much bẹ́ẹ̀ ni tí àkàndá wá fẹ́ tó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tó wá di pé Ọlọ́run wá bẹ̀ sí ń ṣe ìyanu ayé arákùnrin tárákùnrin wá dẹni tó dọ́kàn ẹ̀ ti balẹ̀ tí gbogbo kan ti lọ déédéé a ṣẹ̀ wá rí i pé ẹni tí ò lẹ́sẹ̀ tó ń gbé tira àwa lé obìnrin yẹn jáde síta a lóun ò ṣe mọ́ kó jáde kúrò ń léun. nígbà tí ò sí ní kankan bẹ́ẹ̀ ni o ọ̀tọ́lọ́run ti wá dá lóhùn tí búrújì ti dé tọ́lọ́ àwa lè dànù a fìyà jẹ. òun ò fẹ́ mọ́ a sì wá lọ wá obìnrin míì tọ̀ ara wọn ìpèníjà bẹ́ẹ̀ ni o. dojúkọnu nípa ti ilé gbígbé ńkọ́ ṣé kò sí ìpèníjà tákàndá àwọn obìnrin ń dojúkọ nípa àti rílé ẹ mẹ́nubà pé kọ́nà kó ṣàánú wa ẹ ti ṣàlàyé dé agbọ̀n kan àwọn nǹkan tí àwọn àkàndá obìnrin tó ń dojúkọ nípa ti ìbágbépọ̀ nù lé ńkọ́ bóyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ báyìí ẹ̀yin báyìí ṣe lẹ̀ ń yálégbé mìrẹ́ǹtì níyìn ilé ìbẹ̀hẹ̀ ṣé kò sí àwọn ìdojúkọ láàrin obìnrin sóbìnrin tó já barapá sí ẹ̀yìn àkàndá obìnrin ṣé kò sí nǹkan tẹ́ ń dojúkọ tàbí láàrin àdúgbò tàbí láàrin bóyá bí ìlú àbí nǹkan kan àwọn nǹkan wọlé tún ń dojúkọ ṣé wọn ẹ̀ máa ń fojú àbùkù wo àwọn àkàndá obìnrin ibi tí mò ń lọnu ẹ bá tàmọ́ ẹ̀lẹ́sìn yìí náà. nǹkan tó wà ń bẹ̀ ni pé inú ilé ibi téèyàn ń gbé oríṣiríṣi lèèyàn máa ń rí bẹ̀ àgàgà ilé face to face ẹ̀gbin oríṣiríṣi lèèyàn máa ń rí àmọ́ èèyàn á ṣe kí ni èèyàn ní títorí pé bóyá àwọn àkàndá kéèyàn wá torí àwọn àkàndá míì lóòótọ́ wọ́n sọ pé wọ́n ń jà èèyàn déédéé jà àmọ́ tí ẹ̀mí mímọ́ Ọlọ́run bá ń gbénú èèyàn lè rẹ́ ẹ̀gbin èèyàn á máa fi ṣoṣo àmọ́ fi rárá àwòkọ́ṣe làwọn èèyàn ń wò wọ́n ní ọmọbìnrin ní nǹkan tó ń fojú ẹ̀ rí wọ́n á fi ṣe ilé kò dẹ̀ ní sọ̀rọ̀ ò ní sọ̀rọ̀ adẹ̀gbà mọ́ra bó ṣe yẹ kó rí gangan ni. ǹtẹ́ ń gbìyànjú àti sọ ní kúkúrú èdè ni pé àtàkàndá obìnrin àtọkùnrin ó yẹ ká máa ní àmúmára ó yẹ ká máa ṣe kíni ká ní ìfaradà gbogbo ẹ̀gbin tán bá ta sí wa lára kọ́ ló yẹ ká máa nù kúrò ńbẹ̀ ká máa gbọ̀n kúrò ńbẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àkàndá lóòótọ́ wọn máa ń jà iná fi máa sọ pé àkàndá wọn burú ṣùgbọ́n ẹ̀yin wá ń sọ báyìí pé láàárín ìbágbépọ̀ àwa àtàwọn abarapá nù ilé pé ó yẹ ká àkàndá kan máa ní ẹ̀mí ìfaradà àti àmúmára ṣe gbogbo nǹkan tán bá ṣe sí wa ni ká máa ṣe kíni ká máa fi ṣe ìwà hù tọ̀ ẹ ṣeun màmá wa Tóyìn Karim àlejò wa lórí ètò Ara Yín Ni Wá ní ìkànnì Kaftan TV Yorùbá tí ń ṣàfojúsùn ayé tó rẹwà tọ̀ ẹ ti mẹ́nu bà lónírúurú ànífẹ́ gbára wa lákòókò ju bó ti tọ́ àti pàápàá àkókò wa sì ti ń lọ tọ̀ ẹ mú wá fẹ́ bí ní ìbéèrè
ẹyọ kan yìí. tó láàrin àwùjọ láàrin ìlú gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwa àkàndá in tó ń dojúkọ wá tá ń dojúkọ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀. àwọn kan wà tẹ́ pé wọ́n máa ń fẹ́ nawọ́ ìrànwọ́ sáwọn àkàndá ṣùgbọ́n tán bá ti wá rí i pé àkàndá bẹ́ẹ̀ pé bóyá wọ́n fún ní nǹkan ṣùgbọ́n ìtàn rò pé ó yẹ kó fi nǹkan tán fún un kó fi ṣe kò fi ṣe wọ́n á fẹ́ máa fawọ́ sẹ́yìn àti irú àwọn àkàndá bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀síwájú gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tó wò sùn sọ pé àkàndá gbayé báyìí lọ́ọ́ fi ra nǹkan báyìí torí pé oúnjẹ irú àkàndá bẹ́ẹ̀ ń yà tí irú àkàndá bẹ́ẹ̀ tí ò wá lọ́ọ́ ra nǹkan tán ní ó rà pé ó fowó ó fi jẹun àbí ó fi ṣe nǹkan kan sẹ́wọ̀n pé irú ẹni tó fún yàn lówó bẹ́ẹ̀ inú ẹ̀ ò ní dùn àbẹ́ni tó sì rànwọ́ bẹ́ẹ̀ àrọ àwọn ọlẹ́wà fẹ́ pa sírú àwọn àkàndá tó yẹ pé wọ́n ń ṣerú ẹ̀ láàrin àwùjọ. ìkan tó wà ń bẹ̀ ni wípé ẹni bá ṣe ni lóore ó yẹ kéèyàn mọ̀ pé ẹni yìí ó gbọ̀n ìyànú lára òun. ó gbọ̀n ìyànú lára èèyàn. èèyàn tún máa ń ṣe wọ́n ní ṣe dáadáa torí ọjọ́ míì. tó bá fún ẹ lówó àwa àkàndá tó bá fún ẹ lówó pé kó gbà kó fowó yìí ṣiṣẹ́ fi ṣe iṣẹ́ yẹn ó lè máa wò pé kékeré tì ní ibi tó bá fi ṣiṣẹ́ yẹn ìmí tó máa tóbi sì tún ń bọ̀ o àmọ́ tó bá fi ṣiṣẹ́ yẹn ìmí lè máa wà mọ́ wọ́n lè sọ pé ẹni burúkú lè léyìí ó pa nǹkan jẹ́ àmọ́ tẹ̀yàn bá fojú rí kan tó fowó yẹn ṣe èèyàn á rí dọ́bùdọ́bù ẹ̀ inú ẹnu tàn á dùn. àgbékalẹ̀ yìí ó máa wọ̀ mí lákìyẹmí ara ó máa múnú mi dùn o gbogbo àkàndá tẹ̀ ń wò wá nu létẹ̀sí ń gbọ́ wa ṣé ẹ gbọ́ nǹkan tán sọ àkàndá míì bó bá rí ẹ̀yìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ bíi 10,000 naira á lọ kéré á ní kíní kóun fi ṣe kíní kan kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo owó tán fún yóò padà ṣe kíni yóò padà run tán kò ní fi ṣe nǹkan kan torí pé a sọ pé ó kéré pé kò tó nǹkan kan gẹ́gẹ́ bí tí àlejò wa tán sọ wọ́n ní bó bá tiẹ̀ ti wù kó kéré mọ́ ìwọ gbìyànjú fi ṣe nǹkan kan tó bá fi ṣe nǹkan ẹni tó fún ọ nínú owó bẹ́ẹ̀ tó fi ràn ọ́ lọ́wọ́ tó bá rí i ó tún lè padà wá mú ọ̀pọ̀lọpọ̀ tí ẹ pé yóò tún sọ pé kó o tún gbà nítorí pé o ti mọ̀ pé eléyìí tó ń fún ọ lákọ̀ọ́kọ́ pé o lò dáadáa ilé pàápàá tó bá tiẹ̀ rí pé ilé kékeré tán fún ọ pé o fi ṣe nǹkan kan ó lè jẹ́ nìmíì ní ó padà wá pé tún gbà pẹ̀lú nǹkan tán fún ọ kó máa fi tẹ̀síwájú ṣùgbọ́n nígbà bá ti mélèé tán fún ọ tó ti bà náà ẹ̀ tó ti jẹ́ tán tí ò sí nǹkan kan mọ́ ìyún yóò wá fẹ́ ṣe kí ni yóò fẹ́ domi tútù sẹ́ni tó ràn ọ́ lọ́wọ́ àtàwọn tó fẹ́ ràn ọ́ lọ́wọ́ pé lágbájá bó kàn dá lókòwò yóò padà jẹ́rùn ni ṣe ti gbọ́ gbogbo àkàndá ẹ jẹ́ ká ṣe kí ni ká gbọ́ ká gbà ká sì ṣe kí ni ká fi kọ́gbọ́n nítorí pé kí ni ọgbọ́n bẹ́ẹ̀ nù kan tí wọ́n sọ fún wa yẹn kọ́lọ́n kó ṣàánú gbogbo wa lápapọ̀ tọ́ paríparí ẹ̀ ìmọ̀ràn wo lẹ wá ní fún àwùjọ lápapọ̀ ẹ máa gbọ́ o mo fẹ́ kẹ́ ẹ là ìjọba ṣé wọ́n ti ń ṣe ohun tó yẹ kán ṣe fáwọn àkàndá ṣé wọ́n mójútó ọ̀rọ̀ ìlera àkàndá ṣé wọ́n mójútó ìgbáyégbádùn àkàndá ṣé wọ́n mójútó àti lọ àti bọ̀ lórí títì nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n mójútó dáadáa lọ́dọ̀ tiyín ṣé wọ́n mójútó tàbá mójútó mo fẹ́ kẹ́ ẹ pe àkíyèsí ìjọba sáwọn tó yẹ kán ṣe mo sì wá fẹ́ kẹ́ ẹ pe àkíyèsí àwọn aráàlú sí àwọn nǹkan tó yẹ ṣe fáwọn àkàndá gẹ́gẹ́ bíi pé bó ṣe kájọ máa gbé papọ̀ nítorí pé àwọn ìjọ míì tiẹ̀ wà ìjọ ọlọ́run míì wà tó yẹ pé ọ̀tọ̀ láyé àwọn àkàndá nù ìjọ tiwọn wọn níbi táwọn ń to àwọn àkàndá sí abẹ́ẹ̀gbọ́ fẹ́kẹ́ bá wa mójútó àyè ìbẹ̀rù àti pàápàá paríparí ẹ̀ fẹ́kẹ́ wá gba àwa àkàndá ara wa kẹ́ gbà wá nímọ̀ràn. ẹ ṣe sá ìkan tó wà ń bẹ̀ ni wípé ìjọba ká jọ ká wò ó dáadáa ká ṣàánú àwa àkàndá ẹni tá à ń ṣàánú ẹni wá o ẹni tá à ń ṣàánú ẹni wá kí lèèyàn fẹ́ ṣe nǹkan tó bá ti dé ó dé náà nìyẹn kò sí nǹkan téèyàn fẹ́ ṣe sí àmọ́ ju gbogbo lọ àṣà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká wò ó nǹkan tá a bá mọ̀ pé wọ́n lè ṣe fún wa tó máa fi rọrùn fún wa ká rántí wa o ká rántí àwa àkàndá ìrànlọ́wọ́ tá a bá mọ̀ pé wọ́n lè ṣe fún wa látọjú pópó ní o níbikíbi ní o níbi iṣẹ́ ṣíṣe ní o níbi ohunkóhun nípa ètò ìlera ohunkóhun tí àkàndá nílò kán jọ̀ọ́ táyà fi rọrùn tá sì dùn gbé kán jọ̀ọ́ kán wò ó ṣe fún wa kán ṣàánú wa àti àwọn gbogbo àwọn àwùjọ kán jọ̀ọ́ kán ro ti àwa àkàndá ẹni tá à ń ṣàánú ẹ̀ òun ni wá o àwọn ẹlẹ́sẹ̀ méjì wọ́n ń ṣe takuntakun fún wọn wọ́n wá wo àwa àkàndá wọ́n pa wá tì sẹ́gbẹ́ kan
tí ò yẹ kó rí bẹ́ẹ̀. tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tá bá ní ká jáde síta báyìí ká dìbò nílùú àdèmọ́ ìbò wa gangan ló máa ń ṣe kí níjọ àdèmọ́ ń dìbò wọn rí tí wàá rò kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. bá ti wá dìbò tán kò yẹ kó rí bẹ́ẹ̀ o ló wá di báyìí báyìí. ká jọ ká wò ó ṣe ẹ̀tọ́ ti wá kan fún wa o abẹ̀yìn ni olóṣèlú àwọn olóṣèlú amọ̀bẹ̀yìn ni ẹ jọ̀ọ́ àkàndá ẹ̀ṣẹ̀ téèyàn fọwọ́ rọ́tì sẹ́yìn o ẹ lè máa wò wá pé eléyìí yóò lápá àbí eléyìí yóò lẹ́sẹ̀ àbí eléyìí yóò ríran ẹ jọ̀ọ́ àìṣẹ́ ní ìyá o nǹkan tó bá dẹ̀ ti dé ó dé ó yọ Ọlọ́run ó yọ Ọlọ́run o ẹ jọ̀ọ́ ìpèníjà wo ni kò sí ìpèníjà tí àkàndá tí ó kàn yàtọ̀ síra wọn ni kẹ́ ẹ wò ó dáadáa ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ o ẹ bá ṣe wọn ẹyọ kan méjì fún wa ìlú ọpọlọ Ọlọ́run á fi san fún yín o kẹ wò ó kẹ ṣe tọwọ́ fún wa. níyẹn ni pé ẹni tó bá ń dòwò pẹ̀lú àkàndá Ọlọ́run ní ń dòwò pẹ̀lú ẹ̀ Ọlọ́run ló ń sẹ̀san fún ọmọ bẹ́ẹ̀. tó àwọn àkàndá ara wa ń kọ́ ẹgbẹ́ àwọn náà nímọ̀ràn ká tó máa lọ. àwọn àkàndá ara wa ẹ jọ̀ọ́ kì í ṣe gbogbo nǹkan tójú wa bá ti rí gbogbo ẹ̀gbin gbàmù yí ẹgbẹ́ téèyàn máa ń rí pé gbogbo ènìyàn máa ta dànù téèyàn bá ní kó má ta gbogbo ẹ̀dá yẹn á dẹni burúkú wọ́n dẹ̀ máa fi sọ̀rọ̀ sọ pé ṣèbí àkàndá ni ó burú ju nǹkan míì lọ o ò gbọ́dọ̀ bá ṣeré o ò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ kíníkan no kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. èèyàn gbọ́dọ̀ máa ń ṣe kíní kó ní ìfaradà ká dẹ̀ máa wo àwòkọ́ṣe káwọn ẹlòmíì tún máa wò wá gan tó wọ́n sọ pé ìjọ wo ló tiẹ̀ ń lọ gangan jẹ́ ń tẹ̀lé ẹ débẹ̀ ẹjọ ẹ yá máa ṣe sùúrù wọ́n rí ìwà ọmọ Ọlọ́run lára wa wọ́n rí ìwà ọmọ Ọlọ́run lára wa tá bá dẹ̀ mú èlítù owó fún wa ẹ jẹ́ àrò ká mọ kan tá a máa fi ṣe ká mọ̀ nàkúnà á dìgbà mọ́ wa lọ́wọ́ ẹjọ tá a bá lò dáadáa bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká di òpó Ọlọ́run mú ṣinṣin torí Ọlọ́run ló ń wò wá tó ń tọ́jú wa ní ìgbòkègbodò wa bí tá a ń rìn sí Ọlọ́run tẹ̀lé wa Ọlọ́run tó ń palọ àti àbáwá mọ́. tọ́ ẹ ṣeun màmá wa àlejò wa Tóyìn Karim mo mọ̀ pé tá a bá ní ká tún yín lẹ̀ àní kò ń bí lónìí ṣùgbọ́n àkókò wa ó yàgbẹ́ pé ó ti ń kó wa papá mọ́ra torí pé àti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa ọmọọba Adébáyọ̀ Adéwọlé àti ìkànnì Kaftan TV Yorùbá wọ́n fún wa lórí ọ̀fẹ́ wọ́n fún wa láǹfààní láti máa ṣe kíni láti máa gbóhùn wa ní gbogbo ọjọ́ mẹ́jọ ní ìkànnì alálùbáríkà yìí adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin aláṣẹ àti àpàṣẹ ìkànnì alálùbáríkà yìí tọ́ gbogbo àkàndá mo kí yín dáadáa ẹ kú fọmọ ènìyàn ṣe gbọ́ gbogbo àrọwà tán ti pa fún wa lónìí lórí ètò tòní tíya wa àlejò wa tán ti pa fún wa màjá fi ṣe kíni ẹ̀jẹ̀ ajé létí ọmọ ká gbọ́ ká sì mú un lò tán bá fún wa ní nǹkan jẹ́ ká lò dáadáa kó bá lè junú kó dìgbà mọ́ wa lọ́wọ́ ẹ má jà bà náà ẹ má jà lò ó nílò ṣákálá pé ẹyin ṣèbí wọ́n bù mí ni ẹni mi ò tún bọ̀ wá bù mí ní nǹkan tó bá sọ pé wọ́n padà bù ọ́ ní nǹkan míì tán bá bù ọ́ ńkọ́ ẹ rí i pé ẹyin eléyìnbó wọn ní opportunity lost ẹ jẹ́ ká ronú lé dáadáa àwọn àkàndá tó sì fẹ́ ṣe nǹkan kan náà ẹ jẹ́ ká wá nǹkan ṣe o ìwọ̀nba tó bá ti tẹ̀ wá lọ́wọ́ ẹ jẹ́ ká fi ṣe nǹkan kan ẹ sì jẹ́ ká wá nǹkan ṣe ẹ má jẹ́ ká máa káwọ́ gbéra ká máa gbowó ẹyin kókú lọ kárùn lọ káàkiri ìgboro bí mo ti máa ń wí ẹ jẹ́ ká yé ṣagbe ẹ jẹ́ ká yé rìnrìn ìdọ̀tí bó bá jáṣọ kan ló ní àbí méjì fọ́ kó mọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àkàndá ni máa ń kó èkísà sára kán bá lè sàánú ẹ̀ kán bá lè sọ pé ìyà ń jẹ́ dey play ẹgbẹ́ bí mo ti máa ń sọ bó o bá wà kísà jù bẹ́ẹ̀ lọ ẹni tọ́nà bá rán sí ọ nìkan ni yóò sàánú fún ọ bẹ́ẹ̀ ti ẹ̀ wà kísà gẹ́gẹ́ bí àkàndá yóò jẹ́ káwọn èèyàn kan máa sá fólúwẹ̀ ní nígbà olúwẹ̀ bá rùn ṣùgbọ́n tó bá wọṣọ ó jẹ́ méjì mẹ́ta tó bá fọ tó mọ́ dáadáa tó bá wọ̀ wọ́n yà á rí i pé mọ́kùnrin mọ́bìnrin kò jẹ́ bẹ́ẹ̀ kì í rìnrìn ìdọ̀tí tá a bá fẹ́ ṣàánú fún ẹ bọ́lá wọn bá sọ pé kí wọ́n ṣàánú fún ẹ wọ́n á ṣàánú fún ọ àbí òye ẹ jẹ́ ká ṣe kí ni ká tún wà ara wa ṣe òbí ti bí wa pé àkàndá ni wá bí wọ́n bí wa bẹ́ẹ̀ ni àbí ńgbà tá a dáyé lórí bẹ́ẹ̀ ńgbà tá a ti dàkàndá kí ta fẹ́ ṣe ká gbà fọ́lọ́run ni ká ṣe kí ni ká mójútó ìwà wa àti ìṣe wa ká sì ṣe kí ni ká wá nǹkan kan ṣe ọwọ́ tó bá dilẹ̀ òun lè sùn tó ń ṣe kí ni tí wọ́n á ṣe fún o tó aráyìn ni wọ́n á lọ lónìí ó tún dọjọ́ mẹ́jọ nù láṣẹ Èdùmàrè ṣe rí ìrírí àkàndá tá a bẹ̀rẹ̀ lónìí bí mo ti wí fún yín á parí ẹ̀ lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ ẹ̀yin ará ilé ẹ̀ sì bá wa dá sí ẹ pò á wọlé ẹ tẹ àtẹ̀jíṣẹ́ mo sì fẹ́ kó dá yín lójú pé ẹ̀yin náà nígbà tẹ́ bá gbọ́ parí ẹ mọ̀ pé àwọn míì dájú ńlọ ayé yìí àti pé nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tọ̀ ọlọ́dọ̀ nínú ni ó dọjọ́ mẹ́jọ á pàdé ayọ̀ mo kí alàgbà Stephen Adéwálé tó ń jẹ́ gíwá iléeṣẹ́ ẹlẹ́kan sí pé ẹ ṣeun mo kí Ṣọlá Aliu tó ń jẹ́ olóòtú ètò Àràyìn Ni Wá ẹ mà ṣeun èèyàn yìí mo kí alàgbà Wàlíù Èdú ẹ ṣé mo kí Fubara Dédè èèyàn dáadáa mo kí gbogbo yín gbogbo dẹ́rẹ́bà mo kí yín mo kẹ́yìn amójú ẹ̀rọ gbogbo mo sì kí gbogbo
àwọn tí ń bẹ lẹ́nu ìloro pé lágbára Ọlọ́run a máa ní ìpàdé ayọ̀ ní gbogbo ìgbà. Àjíǹde ara yóò máa jẹ́ fún kó wa o. tó tẹ́ bá fẹ́ pè mí lẹ́yìn ètò àwọn ẹ̀rọ ìléwọ́ mi 07062000823 àti 09057155075. ara yín ni wá lè ètò lára yín ni wá ẹ wá sí onígbọ̀wọ́ ètò yìí o à ń bẹ̀ yín ni à ń gbádùn yín lóòótọ́ ni ẹ ṣe ṣùgbọ́n à ń gbádùn yín ò tó ẹ wá kówó létò yìí ẹ wá sí onígbọ̀wọ́ ètò yìí kẹ́yìn náà ẹ wá bá Ọlọ́run dòwò pọ̀ látara wa kẹsì wá wò kán tọ́lọ́run ṣe fún yín. gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ran àwọn kan lọ́wọ́ lára àwọn èèyàn wa ẹni tó wá síbi ń jẹjọ tẹ́lẹ̀ máa ràn lọ́wọ́ tẹ́ pé ó ti padà di ẹlẹ́sẹ̀ kan nípasẹ̀ ìjàmbá mọ́tò tírélà ló ń wà tẹ́lẹ̀ ẹni tó bá fẹ́ náwó ìrànwọ́ sí ẹ pè mí lẹ́yìn ètò. arákùnrin náà ó ń bẹ ní Jos alàgbà Solomon òun náà ń bẹ ní Jos òun náà ó ti ní partial stroke ó sì nílò ìrànlọ́wọ́ yín ẹ pè sórí ètò lẹ́yìn ètò ẹ pè mí tẹ́ bá ti ràn wọ́n lọ́wọ́ wọ́n á sọ fún mi a sì dúpẹ́ lórí ètò yìí. lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ ẹni tó ran ọmọkùnrin Sunday Ọ̀kẹ́owó tó ràn lọ́wọ́ níjẹ̀jọ alàgbà Abíọ́dún Taofik mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún yín o Ọlọ́run máa ran ẹ̀yin náà lọ́wọ́. ọjọ́ mẹ́jọ ló dà láṣẹ Elédùmarè Samuel Ìbùkún ọmọ bàbá tí ń jẹ́ Ọláṣùyàn lórúkọ tẹ̀mí ń jẹ́ òkòtó ọ̀rọ̀ yín rèé o a nípàdé ayọ̀ láṣẹ Elédùmarè ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ jẹ́ a máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú o ó dàbọ̀. Ara yín ni wá ètò pàtàkì tí a fi ń ṣe ìgbélárugẹ àwọn àkàndá láàrin àwùjọ ètò tí a gbé kalẹ̀ láti máa pe àkíyèsí ìjọba lẹ́lẹ́kànjẹ̀ka àti àwọn ará ìlú sí ojúṣe wọn sí àwọn àkàndá. Ó yẹ kí a máa fi ìfẹ́ hàn sí ìtọ́jú àti láti máa ran àwọn àkàndá lọ́wọ́ láwùjọ wa kí a má sì ṣe dẹyẹ sí wọn kí àwọn náà bá lè gbé ìgbé ayé ìrọ̀rùn àti láti mọ̀ pé ara kan náà ni wá. Lábala lètò níbẹ̀ lẹ́ ó ti máa gbọ́ ìrírí àwọn àkàndá ọ̀rọ̀ ọgbọ́n àti abala gbígba àlejò gbogbo ọjọ́ Sátidé láti agogo 6 sí aago 7 àṣálẹ́ ní ètò yìí yóò máa wá sójú ẹ̀rọ ìwòran yín ní ìkànnì Kaftan TV Yorùbá láti ẹnu àwọn atọ́kùn ètò náà Samuel Ọláṣùyàn àti Charles Ọlátújà fún ìpolówó ọjà àti ìmọ̀ràn pé ọ̀kan nínú àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ̀nyí 0816 359 0644